Ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa. Mo fẹ́ sọ̀rọ̀ nípa awuyewuye ohun làásìgbò òṣèlú èyí tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn lẹ́nu lọ́lọ́ yìí. Níbi tá a ti rí former governor nípínlẹ̀ Ògùn yún nígbà kan rí Ọ̀túnba Gbenga Daniel tí wọ́n pe ìpàdé àwọn òǹròyìn ohun aráàlú tí wọ́n sì ń sọ fún wọn pé wọ́n tilẹ̀kùn mọ́ àwọn níbi ìpàdé àwọn àgbààgbà ẹgbẹ́ tí àwọn jọ fẹ́ ṣe pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ògùn pé ṣe ni wọ́n sá àwọn mọ́ta tí wọn ò sì fún àwọn láǹfààní àti lè wọnú gbọ̀ngàn ìpàdé náà. Ẹ jẹ́ n wá sọ in tí ó ṣeéṣe kí ó fa ìdí ọ̀rọ̀ ọ̀hún àti pé in tí ó ṣeéṣe kó gbẹ̀yìn ẹ̀ gangan kó gbẹ̀yìn ipò tí Ọ̀túnba Gbenga Daniel wà lónìí gẹ́gẹ́ bí aṣòfin àgbà tí ń ṣojú senatorial district kan nípínlẹ̀ Ògùn. Àkọ́kọ́ ni pé ẹ jẹ́ n kó bẹ̀rẹ̀ látòrí Dapo Abiodun. Ọmọọba Dapo Abiodun gómìnà ní nípínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́. Ọdún kẹjọ rẹ̀ ní sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọdún kẹjọ ní ń ṣe lọ́wọ́ báyìí. Ṣé wá rí ìdí tí mo fi kọ́ pé ó yẹ ká kí ọmọọba Dapo Abiodun ká yìn ni wípé in tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní òre tí ẹ̀ látọ̀dọ̀ gómìnà kankan lórílẹ̀-èdè yìí ká bá pé bóyá látọ̀dọ̀ ọrú Dapo Abiodun ìrètí ẹ̀ in tí Dapo Abiodun dáwò lẹ́nu ọjọ́ mẹ́ta ìrètí ẹ̀ láti ọ̀dọ̀ gómìnà kankan lórílẹ̀-èdè yìí ká bá pé látọ̀dọ̀ ọrú Dapo Abiodun torí pé ojú ẹni tó le ojú ẹni tó lágídí ni èmi fi máa wo gómìnà Dapo Abiodun tẹ́lẹ̀. Ẹ jẹ́ wá ṣàlàyé tó ṣe fún yín. Traditionally gbogbo gómìnà tó bá ti ṣe 8 years wọn tí wọ́n ń lọ gbogbo wọn náà ni wọ́n máa ní ọmọ oyè tí wọ́n máa fà á lẹ̀ lé ẹgbẹ́ lọ́rùn pé n tí mo fẹ́ rèé o ẹni tí ó di gómìnà rèé. Lọ́pọ̀ ọgbà àwọn ọmọ wọn òun náà ní sì máa padà jáwé olúborí. Àwọn ọmọ wọn ní máa padà jáwé olúborí. Ní ti Dapo Abiodun yìí kò wá rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Mo lérò pé ṣe ni àwọn àgbààgbà ẹgbẹ́ nínú ìpínlẹ̀ ni wọ́n pé bí kótó tí wọ́n pé bí ìkòtò tí wọ́n forí ìkòkò sọ̀ọ́dún pé ẹni tí àwọn fẹ́ rèé torí pé sẹ́rífà tí wọ́n fa Yáyí Adéọlá lẹ̀ as consensus candidate APC nípínlẹ̀ Ògùn yẹn kìí ṣe èrònú ti Dapo Abiodun o tó bá jẹ́ ní ìdàkà àti Dapo Abiodun ni kìí ṣe Yáyí Adéọlá ni ó jẹ́ consensus candidate o wọ́n yà á lọ primary ni o tí wọ́n bá sì lọ primary nínú state anointed candidate governor ló máa padà jáwé olúborí. Ṣùgbọ́n I think Dapo Abiodun wọ́n bá sọ̀rọ̀ mo lérò pé wọ́n bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí gómìnà tí ń bẹ lórí àga àpèrè àṣẹ pé kó ju àwàálẹ̀ fún Yáyí Adéọlá kí ẹgbẹ́ ó lè ní strong candidate kó má jẹ́ pé bóyá wàhálà ẹgbẹ́ ó tún ṣẹ̀ṣẹ̀ máa pọ̀ nígbà tẹ́ bá lọ mú new face wá and at the end of the day Dapo Abiodun ju àwàálẹ̀ ó gbà sí ẹgbẹ́ lẹ́nu. That's a loyal party man for that single act mo kọ́kọ́ categorize it as a loyal party man because ṣẹ́rí tí Dapo Abiodun dẹ́wò nípínlẹ̀ Ògùn yẹn tó gbà sí ẹgbẹ́ lẹ́nu láti jẹ́ pé kí ẹgbẹ́ ó yan successor fún òun. Tàbá kó ogun 36 governor lá ní lórílẹ̀-èdè yàbí nínú 36 state governors sí kò sí tí ẹ bá sọ fún mi pé ọjọ́ kan ń bọ̀ lọ́jọ́ iwájú tí gómìnà kan gbà láti lè jẹ́ pé kí ẹgbẹ́ ó yan successor fún òun màmá ìyanu o. Ẹ má sí Èkó mọ́ o torí ẹlòmíràn lọ́pọlọ o. Èkó ẹgbẹ́ ní máa yan successor normally ìdádùn ìṣèlú tí wọ́n ń bẹ̀ yẹn bí wọ́n ṣe máa ń ṣe ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n nípínlẹ̀ Ògùn fún independent governor láti accept pé kí ẹgbẹ́ ó yan successor fóun ó yẹ ká kí káyìn for that single act mo ṣí fìlà mo sì súrí fún ọmọọba Dapo Abiodun ó gbìyànjú lórí yẹn because ká tó lè rí pé gómìnà kan ṣe ọdún mẹ́jọ tán yóò wá gbà wípé kí ẹgbẹ́ wa máa sọ̀rọ̀ lórí àti yan successor ẹgbẹ́ kìí tiẹ̀ tráyè pẹ̀lú àwọn gómìnà míì ẹgbẹ́ ò kì í tráyè wọ́n ti mọ̀ pé wọ́n yìí débẹ̀ ẹgbẹ́ máa pẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ni so Dapo Abiodun gbà láti lè jẹ́ pé kí ẹgbẹ́ ó yan successor fún òun ó wá ní ọ̀dà mo fẹ́ lọ sí sínéètì o sínéètì tí Dapo Abiodun wá fẹ́ lọ ibi ọ̀rọ̀ tí wá kan Gbenga Daniel gẹ́gẹ́ nìyẹn sínéètì tí Dapo Abiodun fẹ́ lọ senatorial district tí Dapo Abiodun ti wá òun náà ní senatorial district tí Ọ̀túnba Gbenga Daniel ń represent lọ́wọ́ sínéètì tí ń bẹ lọ́kàn loyal party man ẹni tí ẹgbẹ́ bá sọ̀rọ̀ tẹ́gbẹ́ pressure down wípé kó gbà kí ẹgbẹ́ ó yan successor rẹ̀ tó sì gbà sínéètì tó wá fẹ́ lọ tó fẹ́ fi túra rẹ̀ lọ́kàn sitting governor míì ó yan successor tán yóò tún lọ sí sínéètì ẹgbẹ́ gba successor lọ́wọ́ tiẹ̀ ó sì agree as a loyal party man sínéètì tó wá fẹ́ lọ láti lè fi túra rẹ̀ lọ́kàn dá sínéètì àgbà ẹgbẹ́ kan ní wọ́n bẹ̀ẹ̀ lọ́wọ́ tó ń sì fẹ́ ṣẹlẹ̀ kejì sínéètì tí ẹni tí ń bẹ̀ẹ̀ fẹ́ tí gómìnà fẹ́ lọ tó fẹ́ fi túra rẹ̀ lọ́kàn pé sáà ní wá tiẹ̀ wá lé mi kó di òṣèlú tán yẹnyẹn bí mbásàkó nbí ti ń rí èèyàn fi rọ́pò ara mi wọ́n sàtún lè lọ sí sínéètì tí gómìnà wa fẹ́ lọ ibẹ̀ gan wá ní senatorial district yẹn gangan wá ní Ọ̀túnba Gbenga Daniel ń represent lọ́wọ́ Ọ̀túnba dẹ̀ fẹ́ lọ lẹ́lẹ́kejì so wàhálà yẹn ló wá wà nílẹ̀ tó ti dàbí internal crisis nínú ẹgbẹ́ for like a while
tí wọ́n ti jọ ń fà láàrin ara wọn òun ló fi jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ ṣe nígbà tẹ́nìkan pè mí pé wọ́n ti Ọ̀túnba Gbenga Daniel mọ́ta nǹkan mo ní yóò rí bẹ́ẹ̀ ìdí tí ó sì fi rí bẹ́ẹ̀ ni wípé níbi tí wọ́n ti fẹ́ ṣèpàdé yẹn náà ni wọ́n ti fẹ́ nawọ́ gómìnà sókè gẹ́gẹ́ bí kándídéètì tí àwọn àgbààgbà ẹgbẹ́ faramọ́ láti lọ rẹpírẹ́sẹ̀ntì Ogun West àbí nǹkan kọ́ so inú ìpàdé yẹn náà ni wọ́n ti fẹ́ fawọ́ Dàpọ̀ Abíọ́dún òkè so and then ẹ má gbàgbé wípé for that single act for that thing tí Dàpọ̀ Abíọ́dún ṣe wípé kọ̀kọ̀rọ̀ sí ẹgbẹ́ lẹ́nu láti lè jẹ́ pé kí ẹgbẹ́ ọyàn sọ̀sẹ̀ sọ̀ fún inú ẹgbẹ́ sì ń dùn sí lọ́wọ́ so ẹgbẹ́ will be willing to do anything for him because Ogun State is settled already Ogun State is settled already politically so nígbà tí wọ́n wá fẹ́ nawọ́ gómìnà sókè gẹ́gẹ́ bí senatorial candidate àbí consensus candidate tí inú àwọn ó dùn sí láti lọ represent Ogun West Ogun East sí ni senatorial district kan náà yìí sì ni Ọ̀túnba Gbenga Daniel ń sojú so Ọ̀túnba Gbenga Daniel dẹ̀rẹ̀ is not a small man in the politics of Ogun State bẹ́ẹ̀nu bá sì jẹ́ ojú ó tì èwo nínú àwọn àgbààgbà ẹgbẹ́ tí ń bẹ nínú ìpàdé ọ̀hún lọ́jọ́ náà tí wọ́n fẹ́ fawọ́ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún sókè èwo nínú wọn ni ó pò wọ́n mọ́ Ọ̀túnba Gbenga Daniel so Gbenga Daniel tó jẹ́ gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ tó ń rẹpísẹ́ǹtì lọ́wọ́ incumbent tó fẹ́ ṣe lẹ́ẹ̀kejì sójú ẹ̀ náà lẹ́tì mọ́ fa owó gómìnà sókè wípé láì ṣe pé bóyá Gbenga Daniel ti sọ pé òun ò ṣe mọ́ o so torí ẹ̀ mo sọ fún ẹni tó pè mí wípé it could have been better tí Ọ̀túnba Gbenga Daniel ò bá lọ sípàdé yẹn pé kí wọ́n mọ̀ wulẹ̀ lọ rárá kò bá wulẹ̀ tiẹ̀ tó fẹ́ dáa díẹ̀ because ṣe rí pé wọ́n tì wọ́n mọ̀ tàbí nǹkan kan yẹn deliberate attempt ni mo feel pé wọ́n mọ̀ ni because wọ́n máa wo wípé ṣé lójú Gbenga Daniel náà láti wá máa nawọ́ Dàpọ̀ Abíọ́dún sókè gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ lọ sí senatorial district tí òun ṣojú lọ́wọ́ láti jọ mọ̀ wípé Gbenga Daniel náà fẹ́ lọ lẹ́ẹ̀kan sí so bí kinní yẹn ṣe rí nìyẹn and then in tí ó ṣeé ṣe kó gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ni wípé as far as APC Ogun State is concerned inú wọn ń dùn sí Dàpọ̀ Abíọ́dún lọ́wọ́lọ́wọ́ kìí ṣe APC Ogun State nìkan even APC Nigeria inú wọn ń dùn sí lọ́wọ́lọ́wọ́ torí pé nǹkan tí ó ṣe yẹn ó lójú kò wọ́pọ̀ nínú gómìnà tó lè ṣerú ẹ̀ kò wọ́pọ̀ gómìnà mi ó ya insist lórí pé ẹ jẹ́ ká lọ sí primary ni tí candidate ẹ̀ bá dẹ̀ lose in primary ó máa fọ ẹgbẹ́ yẹn nínú state ni yóò kó ẹgbẹ́ lọ sí ibòmí rántí tàwọn Ìbíkúnlé Amósùn jọ sí ni so in tí Dàpọ̀ Abíọ́dún ṣe yẹn ìwà ọmọlúwàbí tó jẹ́ wípé ààrẹ tí ẹ̀ látọ̀dọ̀ gómìnà Nàìjíríà kankan ni so ó gbìyànjú to have done that so inú gbogbo ẹgbẹ́ ń dùn sí lọ́wọ́ ó ní mo fi sọ wípé Ọ̀túnba Gbenga Daniel will be the sacrificial lamb fún ọ̀rọ̀ ètò òṣèlú tó ń bọ̀ yìí honestly reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé wọ́n máa ní láti sacrifice síìtì wọn yẹn síìtì tí wọ́n wà ń bẹ̀ yẹn wọ́n máa sacrifice for peace to reign either by choice or by whatever means ẹgbẹ́ máa gba síìtì yẹn lọ́wọ́ wọn fún Dàpọ̀ Abíọ́dún ẹgbẹ́ ó gba síìtì yẹn lọ́wọ́ wọn by all means fún Dàpọ̀ Abíọ́dún because as far as ẹgbẹ́ is concerned Dàpọ̀ Abíọ́dún ti ṣe ogun tọmọlúwàbí lè ṣe Dàpọ̀ Abíọ́dún ti ṣe gbogbo ohun tọmọlúwàbí lè ṣe mi ò dẹ̀ rò pé bóyá Tinubu gan máa dá sí reason tí Tinubu ò sì fi ní lè dá sí ni wípé for a governor to have accepted pé okay ẹgbẹ́ bá mi sọ̀rọ̀ wípé kí n mọ̀ fa ẹni tí yọ padà di gómìnà lẹ́yìn mi kọ́ mọ̀ jẹ́ pé mi ni wọ́n fà á lẹ̀ o mo accept léyìí tí ò wọ́pọ̀ Tinubu gan mọ̀ pé kò wọ́pọ̀ ṣé wọ́n ti ẹ̀sẹ̀ nílò láti máa sọ yún fún yẹn ní sáà Wike gan ọmọ pé kò wọ́pọ̀ ní tá ń lé gbélé ojú Wike tí ọba sọ rú ẹ̀ so for him to have accepted wípé ọ̀dà àmọ́ gbọ́ mọ́ gbà sí ẹgbẹ́ lẹ́nu o is a loyal party man ó gbìyànjú so ṣé ẹni tó bá ṣerú nǹkan bàǹtàbàǹtà báyìí òun ni yá wàá sọ wípé ọ̀dà ńgbà náà ó sí ní ètò tó tún wá ní lọ́kàn láti lọ o inú ẹgbẹ́ òdùn sí láti jẹ́ pé kò lọ o torí pé àgbà ẹgbẹ́ kan ní bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ o ṣé ọlọ́ngá máa ń pààyàn lórí ọmọbìnrin gbọ̀rọ̀ pò ní ńgbà bá gba sẹ̀sọ̀ lọ́wọ́ èèyàn táà fún láǹfààní àti yẹn ni tí ó padà gba ìjọba lọ́wọ́ rẹ̀ tó sì jẹ́ pé traditionally bóyá máa ń ṣẹlẹ̀ Nàìjíríà nìyẹn táà wá fún òun láǹfààní àti yẹn tí ó gbàjọba lọ́wọ́ rẹ̀ ṣé kó tó bá sọ pé òun fẹ́ lọ sí sínéètì ṣé àwa tún on a normal day kí gómìnà gan fa ẹni tí ó gbàjọba lọ́wọ́ rẹ̀ tó bá ṣe tán kó fà á lẹ̀ tán gómìnà tún máa ń padà wọ́n tún máa ń rìtáyà sí sínéètì on a normal day ní country yìí on a normal day ní Nàìjíríà tí gómìnà bá ti fa ẹni tó máa gba ìjọba lọ́wọ́ ẹ̀ tán tó yẹ pé ẹni tó wà anointed candidate ẹ̀ lọ́ fà á lẹ̀ báyìí nínú ẹgbẹ́ tẹ́ni yẹn sì dìbò wọlé gómìnà gan tún mú tíkẹ́ẹ̀tì sínéètì dání ní lódìdí on God so for him to have accepted láti gbà sí ẹgbẹ́ lẹ́nu wípé ọ̀dà ń gbà ẹ̀yìn àgbààgbà ẹgbẹ́ gbogbo nǹkan tí ẹ sọ ni mo fara mọ́ whatever tí Dàpọ̀ Abíọ́dún náà bá fẹ́ lásìkò yìí ẹgbẹ́ ọba fẹ́ òótọ́ ọbẹ̀ nìyẹn because kò sí tí a fẹ́ ṣe sí as far as Ogun State politics is concerned today Dàpọ̀ Abíọ́dún is still bigger than Gbenga Daniel that's just the fact
as far as the politics of Ogun State is concerned today, Dapo Abiodun sì tóbi ju Gbenga lọ. Ṣé ọ̀rọ̀ yẹn tètè yí ẹlòmíì o. Ṣé the power of incumbency pé èèyàn ń bẹ lórí àga lọ́wọ́ yẹn. Tí ìdí ẹ̀ ṣe pé bóyá ẹni tí ń bẹ lórí àga lọ́wọ́ yẹn ní nǹkan kan láti lùsì mọ́. Tí èsè pé bóyá ó ń sì kiri election. Tí èsè pé bóyá ó ń sọ pé bóyá kẹ́ ẹ ṣe nǹkan kan míì fún nǹkan kan. So it's bigger. It's bigger. Bẹ́gbẹ́ rẹ̀ wọlé ń lọ. Bẹ́gbẹ́ rẹ̀ wọlé ń lọ. So it's bigger. It's much more bigger than Gbenga Daniel. He's a governor. We only have 36 of his kind in the country. Gbenga Daniel is a senator. We have over 109 of his kind in the country alone. So, what are we saying? What are we saying? That Abiodun is a sitting governor. We have 36 of his kind. Only 36 of his kind in the whole country. Gbenga Daniel is just a senator. A senator for that matter. And we have about 109, almost 110 of his kind in the country. So what are we saying? So as far as the politics of the state is concerned, Dapo Abiodun sì tóbi ju Gbenga Daniel lọ. Yàtọ̀ wá fún yun ẹgbẹ́ máa ṣe tán láti tẹ́ Dapo Abiodun lọ́rùn torí pé òun náà ti tẹ́ ẹgbẹ́ lọ́rùn ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. Ẹgbẹ́ máa ṣe tán láti tẹ́ Dapo Abiodun lọ́rùn torí pé òun náà ti tẹ́ ẹgbẹ́ lọ́rùn ní kọ̀pẹ́kọ̀pẹ́. Ṣé rí nígbà tí mo wo fọ́nrán ibi tí Dapo Abiodun ti nawọ́ Yayi Adéọlá sókè. Ó kọ́kọ́ ń yà mí lẹ́nu pé àbí fíìmù ni, àbí sinimá ni, àbí orí ìtàgé ni because ẹni tó bá fi irú Yayi Adéọlá ṣe successor ẹni yẹn ń kúrò nílé ìjọba for good ni because Yayi Adéọlá is not a pushover man. He has been a big politician right away from time. Ẹni tó ń ṣe senator lẹ́ẹ̀mejì, federal rep lẹ́ẹ̀mejì, kíníkẹ́ lẹ́ẹ̀mejì. So olóṣèlú tó lérò lẹ́yìn tó rẹ́sẹ̀ wálẹ̀ ni. So ìdí wọ́n ń pè ní pé èèyàn yẹn successor. Ẹ lọ wo nínú history àyẹn successor ní country yìí. Ẹ rí wípé new face ló máa ń pọ̀ jù nínú àwọn tí àwọn governor tó bá ń lọ máa ń mú wá. New face ló máa ń pọ̀ jù. Ẹni tí kò wà politically grounded tó yẹ pé platform governor tó ń lọ yẹn ló máa ráìdì wọlé. Torí ẹ̀ ló fi jẹ́ pé yóò dùn láti halẹ̀ mọ́ tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé téèyàn bá fẹ́ halẹ̀ mọ́. Kí ló dé tí wọ́n fi ń rí yìí ti Rivers State Fubara halẹ̀ mọ́ lónìí? Torí pé kì í ṣe olóṣèlú tẹ́lẹ̀, is not grounded. Kò mọ ìyẹn kankan nínú state nílànà tòṣèlú dé. Is not that so yóò rọrùn láti lè halẹ̀ mọ́. Ǹjẹ́ ẹ dá Sanwó-Olú mọ̀ kó tó di gómìnà ni? Ṣé ẹ mọ Fáṣọlá gan fúnra ẹ̀ kó tó di gómìnà? So bí wọ́n ṣe máa ń yẹn successor nìyẹn. Ẹni tí ò kì í ṣe olóṣèlú ńgbà tí àwọn kan ń gbérú mọ̀ pé Gbàjàbíàmílà àwọn ó lò ní gómìnà ní 2027 kan ń pé Ọbaṣani kan ń pé gbani kan ń pa gbogbo ẹni tí ẹ wà ń dákọ àwọn tí wọ́n ti rẹ́sẹ̀ wálẹ̀ nínú òṣèlú tí ẹ rè kan wálẹ̀ gidi tí wọ́n tóbi lẹ́ni sí kàǹkálẹ̀ èèyàn lẹ́wà ń dákọ mọ́ ní à wọn kì í rọ́ọ̀nù successor báyìí. Ìwọ gan fúnra lára rẹ̀ ó fẹ́ pò ń bì kan ó wàá gbé ẹni tó jẹ́ wípé òun gangan fúnra lára rẹ̀ tẹ́lẹ̀ tó bá tètè pò ń bí ọwà òun gan lé ó tóbi débi wípé tẹ́ ẹ bá tún jọ contest lẹ́ẹ̀kan sí ó lè lé ẹ lọ. So ṣé irú yẹn ni ó wàá gbé lé lọ́wọ́ pé o ti rọ́mọ fi lélẹ̀ fún ọ̀gá ló fi lélẹ̀ fún ọmọ fi lélẹ̀ fún ọ̀gá ni. So wọ́n fi lélẹ̀ fún ọ̀gá náà ọmọ ni wọ́n máa fi lélẹ̀ fún ọmọ kékeré irú wọn ni máa rọrùn láti control. Ǹjẹ́ pé n successor nìyẹn. So for Dapo Abiodun to have accepted pé òun fẹ́ gbé ìjọba alẹ̀ àbí òun fẹ́ gbé tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ ilẹ̀ fún Yayi Adéọlá ó ti agree wípé lílọ tó òun lọ kúrò nílé ìjọba yìí o òun lọ for good and better ni o. So ẹni tó bá agree sí ẹgbẹ́ lẹ́nu tẹ́gbẹ́ bá sọ̀rọ̀ tí ò sì kọ̀rọ̀ sí ẹgbẹ́ lẹ́nu tí ò gbé ẹ̀mí àwọn àgbààgbà ẹgbẹ́ inú ìpínlẹ̀ gbóná tó jẹ́ pé ogun tí wọ́n bá sọ ló sì pọ̀ òun gbọ́. Ṣé irú ẹni bẹ́ẹ̀ wá tó wá lè béèrè nǹkan kan lábọ̀ káwá pé nǹkan òun ò ní ṣeé ṣe? Ṣé irú ẹni bẹ́ẹ̀ lè béèrè nǹkan kan lábọ̀ káwá pé ò ní ṣeé ṣe? Ó ní mo fi pé ipò èyí tí Ọ̀túnba Gbenga Daniel wà yẹn ìyẹn senator Ogun West Ogun East sì ni wọ́n máa gbà lọ́wọ́ wọn. Àfi tí the only thing tó lè mú Ọ̀túnba padà sí senate yẹn tàbí kí wọ́n sì ní hope àti padà abẹ́ òní tí ẹ bá kó nu ẹgbẹ́ òṣèlú APC. Tí wọ́n bá kó nu ẹgbẹ́ òṣèlú APC wọ́n lè láǹfààní àti pé ọ̀dà ń gbà ẹ̀ mo rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ mi o tí mo fẹ́ fi díje dupò senate o Ogun West Ogun East o fine. Ṣùgbọ́n báyìí pé nínú ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n sì ń fọkàn sí kò sí bí wọ́n ṣe rí kí wọ́n tó tàbí kí wọ́n ti ẹ̀rù pé bóyá àwọn tóbi tó wọ́n máa gba tíkẹ́ẹ̀tì yẹn lọ́wọ́ wọn because ẹni tó ní interest nínú tíkẹ́ẹ̀tì yẹn ẹ̀yin lójú ẹgbẹ́ ni for now. Ẹni tó ní interest nínú tíkẹ́ẹ̀tì yẹn ẹni tó ti sacrifice every something fún ẹgbẹ́ ni because tó bá ń lọ tó bá yẹ pé ẹgbẹ́ bá sọ̀rọ̀ wípé ẹ̀jẹ̀ àyàn successor fún nǹkan kan tó bá bínú pé òun ọ̀fẹ́ ẹgbẹ́ sì máa wà nínú hílà kílódò ní because wọn ní fẹ́ lù sí sitting governor àti máa fa àti sitting governor tó tiẹ̀ ti wá lu ọdún mẹ́jọ outgoing governor tó jẹ́ wípé ó lè decide láti dá nǹkan rú pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣe bí mo ti lọ ọdún mẹ́jọ mi tán tí n bá sì da ogun ẹ̀rú màá sì lọ́nu ẹgbẹ́ mi màá jẹ́ kẹ́gbẹ́ mi ò wọlé tó wá tán. So kò wá ṣe bẹ́ẹ̀ despite pé ó ní gbogbo agbára lọ́wọ́ ṣé ẹni tó ní agbára lọ́wọ́ tù ní ẹni tí ò ní nǹkan kan láti lù sí mọ́
an outgoing governor tó ti lo ọdún mẹ́jọ rẹ̀ pé pérépéré tí ń bá tiẹ̀ lọ tó bá jẹ́ pé on a normal day gbogbo àwọn ẹgbẹ́ tiẹ̀ tó kù ní ẹ máa ń yan successor ẹ sì bá sọ̀rọ̀ ó sì gbọ́ olóhùn ti gbọ́ ó sì gbà sí ẹgbẹ́ lẹ́nu. So as far as I'm concerned and as far as political calculation is concerned kí Ọ̀túnba Gbenga Daniel kí wọ́n gbàgbé nípa tí ń jẹ́ Ogun West APC ticket yẹn tí wọ́n bá sì ní interest pé àwọn fẹ́ sì padà sí senate yẹn o bóyá máa ní láti lọ sínú ẹgbẹ́ mi ni. That's just the fact. That is just the fact. And the issue of connection, I'll make a call and all that, kò lè work this time around. The issue is that sharing tí Dapo Abiodun ṣe yẹn ó ń dùn mọ́ gbogbo ẹgbẹ́ nínú lọ́wọ́ títí tó fi dókè ni. Kódà Tinubu gbọ́ ò lè pé inú òun ò dùn sí. Kẹ́yìn ó tó lè in tó ṣe yẹn sáwọn gẹ́gẹ́ lè ṣe ni. Sáwọn gẹ́gẹ́ fúnra wọn lè ṣe. Kí ẹgbẹ́ wa approach èèyàn ẹni tó ti ṣèjọba ọdún mẹ́jọ tẹ́sí ń bá tiẹ̀ lọ wípé àwọn làmáà yan successor fún ẹ kó sì gbọ́. So àwọn gẹ́gẹ́ ò lè ṣe náà so in tó ṣe yẹn tóbi. So they will be ready to sacrifice anybody for him. They will be ready to sacrifice any senatorial district tó bá náwó sí pé if senatorial district ẹyọ kan ló lòún fẹ́ and they're full now. So I'm now thinking Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu will be able to do anything about that. Bígbà tí yẹn bá kàn tẹ́ra rẹ̀ jẹ ni. And then for Aṣíwájú gan láti gbìyànjú àti ṣe nǹkan kan lórí ẹ̀ he will not even do it because ojú wo ni wọ́n fẹ́ gbé ko Dapo Abiodun. Ṣé n ta sọ fún pé kó ta gba nǹkan tó tóbi tó bá ń lọ́wọ́ ẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ tó wá pé nǹkan tó because as far as ìjókòó governor nínú state is concerned trenches ní senate that's just the fact. As far as we are talking about state government house nínú ìpínlẹ̀ ibùjókòó ìjọba ìpínlẹ̀ trenches lásán ní senate jẹ́ so tá bá gba tó tóbi bẹ́ẹ̀ lọ́wọ́ èèyàn ní inú state tó sì finúfíndọ̀ tó fún wa tó wá náwó sí senate ṣé ńlá wà pé a lè fún nítorí ẹnìkan tá wá lẹ́ni yẹn tá torí ẹ̀ pé a fẹ́ torí ẹ̀ jojú sitting governor tá lẹ́ni yẹn tá máa sọ pé a fẹ́ torí ẹ̀ jojú sitting governor. So fún ẹni tó ń bi mí kò sí nǹkan kan there is nothing absolutely nothing tí Ọ̀túnba Gbenga Daniel lè ṣe wọn ní padà sí senate yẹn honestly the only thing tó lè fún wọn ní chance àti padà abẹ́ ó ní tí wọ́n bá lọ sí inú ẹgbẹ́ mi tá bá dẹ̀ lọ sí inú ẹgbẹ́ mi lélẹ́yìí a jẹ́ pé wọ́n ready láti ná tán bí owó pẹ̀lú ẹgbẹ́ wọn ti tẹ́lẹ̀ nìyẹn tí ò bá ti rí bẹ́ẹ̀ and ìmọ̀ràn rèé ṣé gẹ́gẹ́ bí àgbàlagbà I think Ọ̀túnba Gbenga Daniel is close to 70 now so I think you should just accept whatever the party says. Kákan gbà nílànà sí pé tó bá jẹ́ pé ká máa gbà fún ẹgbẹ́ lọ láyé ní orin tó láyé ẹ̀jẹ̀ àjọ máa kọ́. Dapo Abiodun ti gbà fẹ́gbẹ́. So t'Ọ̀túnba Gbenga Daniel náà bá gbà fẹ́gbẹ́ kò sí ti fi ṣe èèyàn náà. So mo dẹ̀ mọ̀ pé táwọn náà bá gbà fẹ́gbẹ́ láti lè concede seat wọn ní senate fún Dapo Abiodun. Ẹgbẹ́ náà máa bá wọn wá nǹkan míì bó tiẹ̀ jẹ́ pé nǹkan míì yẹn ó lè má jẹ́ pé àwọn ni ó máa suit wọn ni bóyá wọn á kàn lè fa ọmọ míì sílẹ̀ as lot ọmọ yẹn máa continue legacy yẹn so bó ṣe jẹ́ nìyẹn yẹn alára wa.